òkú olówó sọdún méje òkú ẹ̀bá tóṣù mẹ́fà òkú ọlọ́mọ ṣe tún ṣe ni òrèlé o àbíyamọ rèlé òrèlé o ìyá rèlé àbíyamọ rere ṣe bẹ́ẹ̀ kò lè gbà pamọ́ onínú rẹ̀ ṣe bẹ́ẹ̀ kò lè gbẹ́sẹ̀ ìyá rere ṣe bẹ́ẹ̀ kò lè lajú sáyé òrèlé o àbíyamọ rere mọ́mí Fọlọ́run ṣe bẹ́ẹ̀ kò lè gbà pamọ́ mọ́mí Felicia ṣe bẹ́ẹ̀ kò lè gbẹ́sẹ̀ òrèlé o àbíyamọ rere ẹni rẹ̀ kú o òṣìkà ń dùnnú ẹgbẹ́ pa wáyé má lọ́kàn ò sí gbogbo wa la jẹ gbèsè ikú ẹ̀jẹ̀ àgbélé ayé ṣe rere mọ́mí Felicia ṣe bẹ́ẹ̀ kò lè gbà pamọ́ aya Òṣìdẹ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ kò lè gbẹ́sẹ̀ òrèlé o àbíyamọ rere ikú ìbágbówó àbá fún lọ́wọ́ ikú ìbágbóbi lọ́wọ́ àwa bá fún lóbi ikú ò gbẹ̀bẹ̀ rárá o ikú wá ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó mú nínú rẹ̀ lọ ó mú màmá wa Felicia Òṣìdẹ̀rọ̀ lọ mọ́mí Felicia òkú lọ́wọ́ jẹun mọ́ o ìyíkú ló yọwọ́ rẹ̀ láwo ìyíkú máa bí amọ̀rẹ́ lọ afàdúrà àjagun òwò lọ́kàn rẹ̀ afẹ́ni fúnrin òwò ọmọ onígbó ọmọdé ọmọ onígbó máa wọ̀ ṣe bẹ́ẹ̀ kò lè gbérí mọ́ àyà olùdásílẹ̀ Christ Spiritual Apostolic Church àyà Papa Mọ́rọ́lúwàyìn tó ti dolóhùn gbé níjọ́ sí ṣe bẹ́ẹ̀ kò sílé ayé mọ́ mọ́mí Felicia bó bá délé òkèlè o bẹ́ẹ̀ bá dọ́nà ẹ̀bẹ̀ ìrọ̀nà ó di ìgbére o ó dá ìrìnà kù ìyíkú yìí ló pa lára ló pa àìjèrò ó pọ̀rọ̀gún lẹ́la ó pa bírí ó pàrà wájú mọ́mí Felicia ìbàjẹ́ kó pa lára ní ìbánikújàre rẹ̀ ìbàjẹ́ kó pàjẹ́ ìrò ìbánikújàre rẹ̀ ìbàjẹ́ kó pọ̀rọ̀gún lẹ́la ìbánikújàre rẹ̀ ni ìyíkú pa bírí ó pa àbírí àwáyé má lọ́kàn sí kò sẹ́ni tí ó níkú mọ́mí Fọlọ́run túnrẹ́ o Mahama Christiana Olúfúnkẹ́ màmá náà so lórí ẹbí Súnre Olúmídé Ṣótúbọ̀ àmọ́nẹ́ Secretary Ogun State máa tọ́jú Olúfúnkẹ́ ọmọ màmá rere Mahama Reverend Ọpẹ́ Olúwa olùdarí Christ Spiritual Apostolic Church àgbáyé òwò ọkọ màmá náà solú fún mi láyọ̀ Súnre Mahama Pastor Bídèmí Olúfẹ́mi olùdarí The First Properties Limited òwò ọ̀jọ̀gbọ́n nínú kákọ́lé kásojú ọ̀nà márosẹ̀ àti ọ̀nà ojú irin òwò lọ́wọ́ orí Adéyínká náà ní Súnre Mahama Pastor Sunday Òṣìdẹ̀rọ̀ olùdarí Boom Truck Travels International Marketer òwò lọ́wọ́ orí Títílayọ̀ ní Súnre Mahama Adéoyè Òṣìdẹ̀rọ̀ olówó orí Mọ́láyọ̀ Ọ̀ṣun.
àáyá elọ́dẹ̀dẹ̀ Babátúndé Dòwúsùnre mọ́mí Felicia Òṣìdẹ̀rọ̀ bèyẹ báwọn ọmọ rẹ ní àánú Olúwapá àti Abraham Máyọ̀wá Tolúlọpẹ́ Ọ̀rẹ́olúwa àti Lawrence David Daniel àti Deborah Michael àti Michelle Daniel àti Deborah Eniola àti Peter Emmanuel àti Elijah àwọn ọmọ rẹ ní látòrí ọmọ àkọ́bí títí dọ̀mọ bíbẹ̀ ẹ̀yìn rẹ mọ́mí Fọlọ́run Ṣọ́túnre wò ó bí àwọn ọmọ àti ọmọ pẹ̀lú àwọn ọmọ ṣe ń ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn rẹ wò ó gbẹ̀bí náà ń ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn rẹ látòrí Pásítọ̀ Káyọ̀dé Òṣìdẹ̀rọ̀ àti àwọn àtọ̀wọ̀n ọmọ ẹ̀ẹ́bí Rótìmí Ayọ̀ àti gbogbo àwọn ọmọ ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn rẹ wò ó gbẹ̀bí Olóyèdé ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn rẹ wò ó gbẹ̀bí Odúmọ̀ṣù ń ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn rẹ àti àwọn ẹbí Ògúnsọ̀yà pẹ̀lú Ògúnlájà ń ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn ìyá rere ọmọ Ìjẹ̀bú Igbó kílẹ̀ o ọmọ onílé Ògúnsọ̀yà kílẹ̀ ọmọ Ògúnlájà kílẹ̀ ọmọ Òkè Àgbò nígbò mádé o ọmọ onígbò mọ̀wọ̀ ọmọ onígbò kàjẹjọ gbọ́dọ̀ wọ̀bẹ̀ àjèjì tó bá wọ gbòòrò wá sí ìdẹnẹbọra lé bàbá tó bí ọlọ́mọ ọmọ ìkúlẹ̀ lọ́tà wà inú ilé láṣẹ bí ń gbé ọmọ òdefìlà àdìlà àkáyè púpẹ̀ títí làkáyè bàbá rẹ̀ ò ní gbóńdàgbọ́ lọ́rùn ọba mọ́mí Felicia ọmọ ọlọ́jà ìbọ́jà burata ọkọ̀ kẹ́hùn bàbá rẹ̀ ọmọ onígbò mẹ́fà òkè méje wọ́n ní bó bá wù jẹ́ báwí ní rẹ̀ ní wíníwíní bó bá wù jẹ́ báwí ní rẹ̀ ní wíníwíní bó bá tún wù jẹ́ bá fẹ́ ní rẹ̀ ètò kù sọ́dún alágẹ̀mú ọmọ alágẹ̀mú àbí ìdóhùn ìníwíní kò mọ̀ sẹ́ni tó mẹ́kún ọgbó bàrà rí ìgbà ló mẹ́kún ọgbó rẹ̀ mọ́ àfijù jẹ́ bùtí fọkọ rẹ̀ ẹja péré náà ọmọ Ìjẹ̀bú tí ìrẹ̀lẹ̀ o ọmọ dúnmọ́dé máa dún mọ́sù gbẹ̀dì ìyẹ́jẹ́ ọmọ aládì yóò kókó mọ́gà èyí tí fẹ̀yìn rẹ̀ yẹ bí àwọ̀ kìngbìngbìn Ìjẹ̀bú ọmọ alárẹ̀ ọmọ èrè níwà ọmọ pátá ọmọ olú ìwà ọmọ èrè níwà mọ́mí Fọlọ́run ṣọ́ bó o bá délé òkèlè o bó o bá dọ́nà òbèrè ọ̀nà wọn ò ní kó o mọ́jọ́ kó lóhun ó sì ní o mọ́jọ́ gbogbo tó bá ń jẹ́ lọ́rùn tó bá ń jẹ́ lájúlé ọ̀run ni wọ́n bá wọn jẹ ọ̀run rere ilé tó wá fi sílẹ̀ ò ní bàjẹ́ Ọlọ́run ó wá níṣẹ́ ní àkúfà láṣẹ ìdùá lókè Ọlọ́run ó níṣe ẹni ṣiṣẹ́ tẹ̀ lélágbá lọ́rùn ọba àwọn ọmọ àtọmọmọ pẹ̀lú àwọn ọmọ ni wọ́n ń ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n ní mọ́ kí abiyamọ rẹ̀ tó rẹ̀ èlé àgbẹ̀wá ṣe tó ń rẹ̀ lẹ́yìn dárò àlùkò ṣe tó ń rẹ̀ bí kò sùn lékele ike ṣe tó ń rẹ̀ bí ike fún àkànkẹ́ ṣe tó ń rẹ̀ lé bàbá tó bí lọ́mọ bẹ́ẹ̀ mẹ́rin ẹ̀sà ń gbóhùn erin bẹ́ẹ̀ ò mọ̀ sá ẹ̀sà ń jí ọlọ́bẹ̀ bẹ́ẹ̀ ò bá mọ̀ mi ẹ̀sà ń gbóhùn ìrìn ọ̀rọ̀ lẹ́nu èmi làkànkẹ́ janta o ọmọ ilé àkọ́bí ìṣẹ̀ṣẹ̀ ọmọ àròjòjò Ìjẹ̀bú ní ìṣẹ̀lẹ̀ wọn bàbá mi ó tún di ìjọ mi ó di ìjọ mi ọjọ́ rẹ̀ o.